kú fún òrìṣà orí ẹni làjí kí ẹlẹ́dẹ̀ ẹni làjú bẹ́ẹ̀ mojú lòwúrọ̀ kùtùkùtù àtàbí mórí ìjẹ́ ńlẹ́gbẹ́ pé tí ó dáa fún mi ìṣẹ̀dá mi mo bẹ ọmọ takùsọ́nà bí èéfín adéhùn àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báàjọ ṣe wọ́n látòdì ọ̀rọ̀ orí mi dákun tí ó tẹ̀ orí ìlànà kò mímọ́ sẹ́rù ọmọ nìkejì láyé torí orí ní gbẹ̀ni tá a fi dájú owó orí náà ní gbẹ̀ni tá a fi tẹ̀ pa ẹlẹ́kẹ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè lólókòó káàkiri gbogbo àgbáńlá ayé. Yóò dáa fún wa, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ lágbára Èdùmàrè. Tó Ọlọ́run, ají láàárọ̀ yìí a fẹ́ máa jáde lọ. Májà pàdé ìbànújẹ́. Ń tá jẹ là ń wá lọ o, májà pàdé ohun tí ó jẹ wá o. Ìpadàbọ̀ wálé wa lálẹ́ o, májà délé bókù ọmọ, májà délé bókù ọkọ, májà délé bókù aya. Tó ọjọ́ wọn nípa wọn. Ọ̀rọ̀ tá a mọ́wọ́ mẹsẹ̀ kò ní jẹ́ tiwa o, àmín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tó ẹ̀wá wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ lára èèpo bànánà. Èèpo bànánà ti ẹ̀kọ́ yìí plantain lélẹ́yìí. Torí pé bànánà òun kéré àbójẹ lòun àmọ́ plantain ọ̀gẹ̀dẹ̀ dòdò. Ṣé wá rí èèpo ọ̀gẹ̀dẹ̀ kíní èèpo ọ̀gẹ̀dẹ̀ kejì òun la fẹ́ ṣàlàyé fún wa. Ẹ tún mi gbọ́ dáadáa o, ọ̀gẹ̀dẹ̀ tá a máa jẹ kéékèèké ìlà wípé ọ̀mìnì àbí párántà o, èyí yòówù tó jẹ́ ọ̀gẹ̀dẹ̀ kéékèèké àti ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ọ̀rọ̀ rẹ̀ ni mo fẹ́ sọ. Ó wúlò fún ọmọ ẹ̀dá ènìyàn fún ìtọ́jú àrùn ara. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin. Kí ni wọ́n ń wí eléyìí èsè kí ni wọ́n ń wí o? Tọ́ ọ bá lẹ́kọ̀ọ́ méjì tó ti lọ́gbọ́n méjì nú tọ́ ọ bá farabalẹ̀ kọ́ kẹ́kọ̀ọ́ sí ẹgbọ́n rẹ̀ ò ní di mẹ́ta o. Tọ́ ọ bá lẹ́gbọ́n mẹ́ta nú tọ́ ọ bá farabalẹ̀ ọgbọ́n ọdún rẹ̀ ò ní di mẹ́rin o. Àá máa kẹ́kọ̀ọ́ ní gbogbo bí a bá gbọ́ ni. Ǹjọ́ gbọ́? Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ wá fẹnu yín mẹ́nu kẹ́ fètè mété kẹ́ wá sẹnu kẹ́mú. Ẹ yá mi létí ìtọ̀tún ẹ fètè sílẹ̀. Tábà láti gbẹ́tọ̀ yìí tán gbìyànjú kó ṣe sàárà àfihàn mẹ́wàá mẹ́. Bóòlù ó ti ṣe ṣíà rẹ̀ kó máa ṣíà rẹ̀ fún wọn, kó máa ṣíà rẹ̀ fún wọn. Àfihàn nítorí kẹ́ lè wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa o, kó lè jẹ́ ìtúsílẹ̀ fún ìrìn àjò ayé ọmọ ẹ̀dá kúrò lọ́wọ́ àìsàn fòníkú fọ̀láǹdé. Tó ọyá ẹ máa bá fò wá. Orí ní bàbá títí wọ̀sọ̀ mọ́sáàdì àtọ̀bà fi tanná yan tàbí o. Orí mi jọ̀wọ́ jẹ́ ń bẹ́gbẹ́ pé o. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí. Orí mi gbọ̀ọ́yà nílé ra. Orí mi gbè mí o. Ẹlẹ́dàá mi gbè mí. Ọ̀jẹ̀ ní gbọmọ ọlọ́jẹ̀ orí mi gbè mí láyé. Orí mi gbè mí o, ẹlẹ́dàá mi gbè mí o. Orí mi gbọ̀ọ́yà nílé ra. Orí mi gbè mí o, ẹlẹ́dàá mi gbè mí. Ọ̀jẹ̀ ní gbọmọ ọlọ́jẹ̀ orí mi gbè mí o. Orí gbogbo wa gbè wá, orí wa yóò ṣàlátìlẹ́yìn fún gbogbo wa, orí wo ò ní takò wá o. Ìwọ tó ní àrùn ọgbẹ́nú súnmọ́ bí. Ṣé ẹ rí èpo ọ̀gẹ̀dẹ̀ yìí méjèèjì? Àbíwọ̀ tó ní àrùn ìtọ̀ ṣúgà súnmọ́ bí. Àbíwọ̀ tó ní egbò àdáàjínà súnmọ́ bí. Báwo là á ṣe lò? Ṣé ẹ rí èpo ọ̀gẹ̀dẹ̀ yìí? Àwọn bàbá wọn wà àjọ yóò pọ̀, wọ́n wá kó sí agbada. Ẹ wá èèpo ọ̀bọ̀
ẹ̀gẹ̀ kéékèèké ẹ̀kọ́ lé lórí mo lérò pé ń gbọ́ mi dáadáa o èèpo ọ̀bọ̀ pẹ̀lú èèpo ọ̀gẹ̀dẹ̀ ọ̀tán ẹ̀jọ̀ ń lérò pé gbọ́ mo wí ẹ ti jó tán tẹ́ bá ti wá jó tán tẹ́ sọ̀ kalẹ̀ ẹ lọ́ lọ́múlọ́mú ṣẹlẹ́ni tí tọ́ba dàbẹ́ ní ká pé ó ní egbò àdá àjínà ẹni kọ́ máa fi sójú ẹsẹ̀ náà ẹ gbọ́ ọlọ́run ó lò ní sábàbí ẹ sọ kó dé ní. ìtura ti sọ̀kan ẹ̀kẹrin fún wa iṣẹ́ títún ṣe bẹ́ẹ̀ sí jó yìí èèyàn máa jẹun ẹni tó bá jẹ́ pé ibà sábà máa la alálà púpọ̀ jù pé òun ń jẹun ojú oorun ẹni kò jó kalẹ̀ kó tó sùn lálẹ́ rọra ta díẹ̀ sẹ́nu kó fún mi lò ó tán kò sí ohun tí wọ́n fún ọ jẹ lójú oorun tí ó ṣiṣẹ́ fún ọ mọ́ọ́dọ̀ kò sí èfò ọ. èèpo ọ̀gẹ̀dẹ̀ iṣẹ́ kẹta títún sí rèé o ṣẹ́rí bó ṣe wà yìí ẹ̀gẹ̀ kéékèèké ẹ wá sá sóòrùn ẹ sá títí tí ó fi gbẹ́ tó bá ti wá gbẹ tán dáadáa ẹ wá lọ òun nìkan ni o èèpo ọ̀gẹ̀dẹ̀ ni o ọyẹ mísì ẹ mú yín ẹni tó ní àrùn họ́sà ẹni kọ́ máa fi lo ògì tútù ẹ̀kọ́ 34 yẹn tàbẹ́kọ̀ tẹ ẹ̀pò yóò ti tutù sẹ́wọ̀n pé ní oyin lẹ́ dàá sí ẹ lè wọ́ oyin lítà kẹtẹ̀ dàá sínú ẹ̀ ẹ máa bù ú sínú ògì yẹn kẹ máa lò ní àárọ̀ alẹ́ ní agbára ọlọ́run yóò dùn gbàgbé ẹ ń bẹ̀rẹ̀ pé lọ́wọ́ mi pé ẹni tó wá ní diabetes kọ́ bó lòun ó ti ṣe ọyẹ máa bá bọ̀ akíbà mọ̀ ẹ lè fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín àwa náà kọ́ ọlọ́run ni o àbí ìtọ́jú àrùn nípa ewé àtegbò ẹ kàn sí wa +23480 3298 ẹ gbọ́ mi dáadáa +23480 3298 ẹ jẹun fún yín ní MTN nọ́mbà kan sí +23481 33 155 111 nọ́mbà méjèèjì tí mo fi lẹ̀ hotline mi ni tẹ́ bá ti pè é dàrẹ́tì tí ò lọ mi ò sí Nàìjíríà ni ẹ pè WhatsApp ẹ máa gbé ẹ pè mí lórí WhatsApp ẹ tẹ́ bá tó pè mí tí mo gbé tán ní kẹrin pé fi mẹ́sẹ̀gì rẹ̀ ó dúró báwọn. níwọ̀n fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí kò síbi tí mo wà tẹ́ bá pe nọ́mbà yìí yóò lọ kódà mo wà Nàìjíríà bí wọ́n wà ní Benin ní àbọ̀ wà ní ìlú tó bá sì jáde jẹ́ French country pé pè mí dàrẹ́tì yóò wọlé +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta tí mo fún yín ẹ̀mọ́ ọdún nọ́mbà Côte d'Ivoire ẹ máa gbọ́hùn náà lórí ètò ìwọ tó ní àrùn ìtọ̀ ṣúgà epo yìí ẹ ṣàyọ ọ̀gbẹ́ni o ìgbà tẹ́ ti wá ṣàtọ́gbẹ tán ẹ wà lọ wá àǹbèrè èso àǹbèrè gbígbẹ ẹ gún papọ̀ ẹ lọ pẹ̀lú ẹ kó ṣe lọ́múlọ́mú dáadáa gbìyànjú kẹ́ máa fún mi tútù lò láàárọ̀ lálẹ́ ńgbà ẹ bèè lò láàrin ọ̀sẹ̀ méjì ẹ dúpẹ́ fọ́lọ́run tó yẹ wá kò ní yẹlẹ orúkọ mi ní Lukman ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà eré gbogbo ní sojú ọjọ́ eré wa ní sojú wa ẹ̀ tẹ́ béèrè ìwé ìtumọ̀ àlá ó ti tán pátápátá ìwé yẹn àti ṣe é ti pẹ́ o ó ti tán ké sọ̀rọ̀ ọdún 4 sásìkò yìí o ẹ má béèrè ẹ̀mọ́ lọ́wọ́ mi ṣe mí ìmọ̀jáde o tó ìtọ́jú ara lórí àrùn ara àbí lórí iṣẹ́ ẹni lórí ẹ̀kàn sí wa èyí ọba jẹ́ tiwa á sọ pé agbára ewé àti gbòkà èyí tí ọba jẹ́ tiwa á sọ fún yín pé olóyìnbó ló lélẹ́yìí àwa kì í fi kàbọ̀ kánú adára fún wa o ire o ire kàbètì nílé gbogbo wa o. orí lágbàgbé tọ́jà bàálù dáró orí lágbàlùkò ọ̀nà àjọba
lé kóṣù. Ọlọ́gbẹ́ lẹ́kẹ́